bí ọkùnrin yìí bá jẹ́ wòlíì ní tòótọ́ yóò mọ irú ẹni tí obìnrin tí ó ń fọwọ́ kan yìí ṣe. ìbá mọ irú ìgbé ayé ẹ̀ṣẹ̀ tí ó ń gbé. mo mọ ẹni tí obìnrin yìí ṣe Símónì. jẹ́ kí n sọ ohun kan fún ọ. àwọn ọkùnrin méjì jẹ gbèsè lọ́dọ̀ ayánilówó kan. ìkíní jẹ 500 owó idẹ, ìkejì jẹ 50. wọn kò sì lè san padà. ó sì dáríjì wọ́n. nínú àwọn méjèèjì ta ni yóò fẹ́ràn rẹ̀? mo rò pé ẹni tí owó rẹ̀ pọ̀ jù ni. ìwọ wíire. wo obìnrin yìí. mo wá sí ilé rẹ. ìwọ kò sì fún mi lé omi láti fi wẹ ẹsẹ̀ mi. ṣùgbọ́n obìnrin yìí fi omijé wẹ̀ ẹ́, ó sì fi irun rẹ̀ nù. ìwọ kò fi ìfẹnukonu kí mi. obìnrin yìí fi ẹnu kò ẹsẹ̀ mi láti ìgbà tí mo ti dé. ìwọ kò pèsè òróró ólífì fún orí mi. ṣùgbọ́n obìnrin yìí fi òróró kun ẹsẹ̀ mi. mo wí fún ọ. ìfẹ́ ńlá tí ó fi hàn jẹ́ àpẹẹrẹ pé a dárí ẹ̀ṣẹ̀ púpọ̀ jì í. ṣùgbọ́n ẹnikẹ́ni tí a bá dáríjì díẹ̀ fi hàn pé ó ní ìfẹ́ díẹ̀. a dárí àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. ìgbàgbọ́ rẹ gbà ọ́ là, máa lọ lálàáfíà. Jésù rìn káàkiri ó sì ń kọ́ni ní ti ìhìn rere ìjọba Ọlọ́run. Àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ 12 bá a lọ pẹ̀lú àwọn obìnrin kan tí a ti mú lára dá kúrò nínú ẹ̀mí búburú. Màríà tí à ń pè ní Magdaleni, Jòhánà ìyàwó Kúsà ìríjú Héródù, àti Sùsánà. ṣùgbọ́n Héródù tí ìjọba Róòmù fi ṣe alákòóso ní Gálílì sọ Jòhánù onítẹ̀bọmi sínú túbú nítorí tí ó dá a lẹ́bi ní gbígba aya arákùnrin rẹ̀. báwo bí a ti ń súnmọ́ ẹnu ibodè Náínì, àwọn aṣọ̀fọ̀ ń gbé òkú kan jáde. òkú náà jẹ́ ti ọmọ kan ṣoṣo tí opó kan bí. nígbà tí Jésù rí obìnrin náà, àánú rẹ̀ ṣe. ó fi ọwọ́ tọ́pọ̀ sí ọmọ náà, ó sì wí pé, ọ̀dọ́mọkùnrin, mo wí fún ọ, dìde. ọmọkùnrin tí ó kú náà sì dìde jókòó. Jésù sì fà lé ìyá rẹ̀ lọ́wọ́. béèrè lọ́wọ́ rẹ̀ wípé, àbí ìwọ ni Jòhánù sọ pé ó ń bọ̀, tàbí kí a máa retí ẹlòmíràn? Olùkọ́ni, Jòhánù onítẹ̀bọmi rán wa láti béèrè bóyá ìwọ ni ẹni náà tí ó ń bọ̀, tàbí kí a máa retí ẹlòmíràn. ẹ padà sọ fún Jòhánù ohun tí ẹ ti rí tẹ́ ẹ sì ti gbọ́. afọ́jú ń ríran, arọ sì ń rìn. ẹni ayọ̀ ni àwọn tí kò ṣiyèméjì nípa mi. ẹ jọ̀wọ́ ẹ gbé mi sókè. gun èjìká mi. ǹjẹ́ o lè rí bí? mo lè rí Jésù. afúrúgbìn kan jáde lọ ìfúrúgbìn. bí ó ti ń fún irúgbìn, díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà, a sì tẹ́ mọ́lẹ̀. àwọn ẹyẹ sì wá, wọ́n sì sá á jẹ. díẹ̀ bọ́ sí orí àpáta. nígbà tí wọ́n sì hù, wọ́n rọ nítorí wọn kò ní ìrìnlẹ̀ omi. díẹ̀ bọ́ sí àárín ẹ̀gún. wọ́n dàgbà papọ̀ pẹ̀lú ẹ̀gún, ó sì fún wọn pa. díẹ̀ bọ́ sí ilẹ̀ rere. irúgbìn náà dàgbà, ó sì so èso 100. Olùkọ́ni, èéṣe tí wọ́n máa ń fi òwe sọ̀rọ̀ bí ọ̀pọ̀ ènìyàn bá péjọ?
ẹ̀yin ni a ti fi fún láti ní òye àṣírí ìjọba ọlọ́run ṣùgbọ́n fún àwọn ẹlòmíràn gẹ́gẹ́ bí òwe wọ́n ń wò ṣùgbọ́n wọn kò ríran wọ́n ń tẹ́tí sílẹ̀ òye kò sì yé wọn. èyí ni ìtumọ̀ òwe náà. irúgbìn náà ni ọ̀rọ̀ ọlọ́run. èyí tí ó bọ́ sí ẹ̀bá ọ̀nà ni àwọn tí ó gbọ́. èṣù wá ó sì sá ọ̀rọ̀ náà jẹ ní ọkàn wọn kí wọ́n má bàa gbàgbọ́ kí a sì gbà wọ́n là. èyí tí ó bọ́ sí orí àpáta ni àwọn tí ó gbọ́ tí wọ́n sì fi ayọ̀ gbà á. ṣùgbọ́n wọn kò ní gbòǹgbò. wọ́n gbàgbọ́ fún ìgbà díẹ̀. nígbà tí àkókò ìṣòro dé wọ́n sì ṣubú. èyí tí ó bọ́ sí àárín ẹ̀gún dúró fún àwọn tí ó gbọ́. ṣùgbọ́n àníyàn àti ọ̀rọ̀ pẹ̀lú ìgbádùn ayé fún ọ̀rọ̀ náà pa. èso wọn kò sì gbó. èyí tí ó bọ́ sí ilẹ̀ rere dúró fún àwọn tí ọ̀rọ̀ náà rí àyè ní ọkàn àyà wọn tí wọ́n sì ṣe ìgbọ́rọ̀ sí i. wọ́n fi sùúrù dúró títí wọ́n fi so èso. kò sí ẹni tí ń ta àtùpà kí ó sì tún fi nǹkan bò mọ́lẹ̀ tàbí kí ó gbé sábẹ́ àkéte ṣùgbọ́n yóò gbé ka orí ọ̀pá fìtílà kí ó bàa lè fi ìmọ́lẹ̀ fún àwọn tí ń wọlé. ohunkóhun tí ó wà ní ìkọ̀kọ̀ ni a ó sì fi hàn ní gbangba ohunkóhun tí a fi pamọ́ ni a ó sì àwárí rẹ̀ a ó sì mú wá sí ìmọ́lẹ̀. ẹ kíyèsára bí ẹ ti ń tẹ́tí sílẹ̀ nítorí ẹnikẹ́ni tí ó bá ní ni a ó fi fún sí i ṣùgbọ́n a ó tilẹ̀ gba ìwọ̀n tí ẹni tí ó rò pé òun ní kúrò lé ọwọ́ rẹ̀. olùkọ́ni ìyá àti àwọn arákùnrin rẹ̀ ń bẹ lóde wọ́n fẹ́ rí ọ. ìyá àti àwọn arákùnrin mi ni àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ń ṣe é. ní ọjọ́ kan jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wà nínú ọkọ̀ ojú omi ó sì wí fún wọn pé ẹ jẹ́ kí a ré kọjá lọ sí ìhà kejì adágún. bí wọ́n ti ń lọ ó bẹ̀rẹ̀ sí í sùn. olùkọ́ni Jésù àwa gbé tán ìjì ń pò wá afẹ́rẹ́ rí gbà wá là olùkọ́ni. a ó yọ nínú ewu yìí. ìgbàgbọ́ yín hà dà. wọ́n sì wọ ọkọ̀ náà dé gádárà ní òdìkejì adágún gálílì. Jesu, ọmọ Ọlọ́run ọ̀gá ògo, kí ni ṣe tèmi tirẹ̀? Mo bẹ̀ ọ́, má ṣe jẹ mí níyà. kí ni orúkọ rẹ? Lẹ́gíọ́nì, Olúwa wa bẹ̀ ọ́, má ṣe rán wa lọ sínú ọ̀gbun. Jẹ́ kí a wọ
inú agbo ẹlẹ́dẹ̀. Ẹ padà wá. Ẹ dúró! Ẹ dúró! Àwọn ẹ̀mí èṣù náà jáde lára ọkùnrin náà, wọ́n wọ inú agbo ẹlẹ́dẹ̀ lọ. Lọ kúrò níhìn yìí. Ìwọ onídán, fi wá sílẹ̀. Fi yín sílẹ̀. Fi wá sílẹ̀. Fi yín sílẹ̀. Èmi ò tẹ̀lé ọ níbikíbi tí o bá ń lọ. Jẹ́ kí n máa bá ọ lọ. Padà lọ lé rẹ kí o sì ròyìn ohun tí Ọlọ́run ṣe fún ọ. Jésù pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀kalẹ̀ lọ sí Bethsaida. Nígbà tí ọ̀pọ̀ àwọn ènìyàn sì mọ̀ wọ́n tẹ̀lé e. Ní ìgbà tí ó di ọ̀sán, Pétérù wí pé, Olùkọ́ni, rán àwọn ènìyàn wọ̀nyí lọ kí wọ́n lè lọ sí ìletò àti agbègbè tí ó yí wa ká láti wó oúnjẹ àti ibùsùn. Ijù sáà níbi tí àwa wà yìí. Ẹ̀yin fúnra yín ẹ fún wọn ní oúnjẹ jẹ. Gbogbo ohun tí a ní kò ju ìṣù àkàrà 5 pẹ̀lú ẹja 2. Olùbùkún ni ìwọ Olúwa Ọlọ́run wa, ọba gbogbo ayé, ẹni tí ó mú oúnjẹ jáde láti inú ilẹ̀. Iṣẹ́ ìyanu ni èyí, ohun ìyanu ńlá. Ta ni àwọn ènìyàn ń fi mí pè? Àwọn mìíràn sọ pé Jòhánù onítẹ̀bọmi. Àwọn mìíràn sọ pé Èlíjà. Àwọn mìíràn sọ pé ọ̀kan nínú àwọn wòlíì àtijọ́ tí ó padà bọ̀ wá sí ayé. Ṣùgbọ́n ẹ̀yin ńkọ́? Ta ni ẹ̀yin ń fi mí pè? Ìwọ ni Ọlọ́run olùgbàlà. Kẹ́ má sì sọ fún ẹnikẹ́ni. Ọmọ ènìyàn ní láti jìyà ohun púpọ̀, a ó sì kọ̀ ọ́ sílẹ̀, a ó sì pa á. Ṣùgbọ́n ní ọjọ́ kẹta a ó sì jí i dìde. How clearly the sky reveals God's glory. Each day announces it to the fall.